ó sàn kí Atiku padà sí Dubai ẹ̀ tí kò bá gbà pé èmi ni mo wọlé ìbò ààrẹ. Tinubu ló sọ bẹ́ẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ti sọ fún ojúgbà ẹ̀ lẹ́gbẹ́ òṣèlú alátakò PDP Alhaji Atiku Abubakar pé kó kọrí sí Dubai ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ tí kò bá ti faramọ́ pé òun lòún wọlé ìbò ààrẹ. Ó ní dípò kí igbákejì ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ náà máa dúpẹ́ pé òun ṣe ipò kejì nínú ìbò tó wáyé lọ́jọ́ sátidé tó kọjá yìí tó jẹ́ pé Ọlọ́run ló bá a ṣe nítorí kì bá má ti rọ́wọ́ mú tó ibi tó dé dúró yẹn. Kàkà bẹ́ẹ̀ ẹjọ́ ló ń rò káàkiri. Tinubu ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí agbẹnusọ àwọn ìgbìmọ̀ elétò ìpolongo ìbò rẹ̀ tó tún jẹ́ mínísítà kékeré fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ ìgbanisíṣẹ́ Festus Keyamo gbé jáde. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní gbogbo nǹkan tí Atiku bá ń ṣe ní ìsinyìí àṣekágbá àti àṣegbẹ̀yìn ẹ̀ ní nídìí òṣèlú. Ó ní nínú nǹkan tá a lè ṣàpèjúwe gẹ́gẹ́ bí ẹṣin kì í kọ eré àsárelé ní ariwo tí Atiku ń pa yìí o. Nírọ̀lẹ́ yìí ni Atiku Abubakar tún bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ètò ìdìbò ọdún 2023 yìí kò lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ bẹ́ẹ̀ kò kún ojú òṣùwọ̀n tó. Bákan náà ló ní ó kún fún àwọn ìwà àgàbàgebè. Ó sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí láì rí ẹ̀rí kankan fi gbé ọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀ àfi kóun náà tún máa hùwà ìnítìjú àfi bó ṣe máa ń gbé fèrè láti máa pariwo nǹkan táwọn alátìlẹyìn rẹ̀ ń sọ láwọn orí ẹ̀rọ ayélujára kiri. Bákan náà ló tún fi ìbínú àti ìkanra sọ àwọn ọ̀rọ̀ tí kò dáa láti tako ààrẹ tuntun tí àjọ INEC ṣẹ̀ṣẹ̀ kéde ẹ̀ Aṣíwájú Bọ́lá Tinubu. Dípò kí Atiku gba ìlú kó máa jó kó sì máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ pé òun tún ṣe dáadáa ju báwọn èèyàn ṣe lérò lọ gẹ́gẹ́ bó ṣe rí ipò kejì dìmú nínú ìbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìtọ́ yìí, ariwo lásán ló ń pa. Pẹ̀lú gbogbo wàhálà àti ariwo lọ́tún lọ́sì àti ìyapa òun ìjà nínú ẹgbẹ́ wọn, ó yẹ kóun fúnra ẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ pé òun kò níbì kan lọ. Wọn yóò sì lu òun lálùdojúbolẹ̀ nínú ìbò ọ̀hún ni. Gbogbo àwọn rògbòdìyàn inú ẹgbẹ́ wọn yìí ló yẹ kóun gan ti mọ̀ pé ó ṣeé ṣe kó ṣokùnfà kóun mú ipò kẹta tàbí ipò kẹrin. Tí Atiku bá wá kọ̀ tó ní òun àtàwọn tí wọ́n jọ fìdí rẹmi kò ní gbà fún oríire ààrẹ tuntun Tinubu àti ọwọ́ ìfẹ́ tó nà láti kó wọn mọ́ra, nǹkan tó kù fún un tó sì kéré jù lọ láti ṣe náà ni láti padà sílùú Dubai ẹ̀ jẹ́jẹ́, ìlú tó jẹ́ pé ó ti sọ di ilé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìbò dé rárá. Tinubu tẹ̀síwájú pé nítorí bí Atiku ṣe yẹ̀bá àdéhùn tí wọ́n ṣe láti máa gbé àwọn ipò pàtàkì lẹ́gbẹ́ wọn yíká àwọn ẹkùn lórílẹ̀‐èdè yìí pẹ̀lú bó ṣe takú wọn lé pé dandan gbọ̀n ni kóun di ààrẹ tí kò sì tún fààyè ipò alága sílẹ̀ láti bọ́ sí ìhà ibòmíì lórílẹ̀‐èdè yìí ló ṣàtọ̀nà ìṣubú ẹ̀. Ó ní kódà lẹ́yìn tó gbégbá orókè nínú ìbò abẹ́lé wọn tí wọ́n sì fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ PDP kò yéé fojú àwọn aṣáájú láti ẹkùn gúúsù ilẹ̀ yìí rí rédèrèdè pẹ̀lú bí wọ́n ṣe tún dúró lórí pé àwọn táwọn wá láti apá àríwá làwọn yóò tún di ipò alága ẹgbẹ́ náà mú. Láìsí àní-àní eléyìí ló ṣokùnfà ìyapa àwọn gómìnà márùn kan Tinubu àti bí wọ́n ṣe kẹ̀yìn sí ẹgbẹ́ àti gbogbo ètò inú ẹgbẹ́ wọn pátá tí wọ́n sì tún ń polongo tako Atiku. Bí Atiku ṣe kùnà láti fìdí ìṣọ̀kan múlẹ̀ nínú ẹgbẹ́ wọn tí kò sì wá nǹkan ṣe sí ìfàǹfà tó bẹ́ sílẹ̀ lẹ́yìn ìbò abẹ́lé wọn ló fa ìjákulẹ̀ rẹ̀. Bí iyọ̀ kò bá dunbẹ̀ kí Atiku má fi kanra méwé, kàkà bẹ́ẹ̀ kó gba Dubai ẹ̀ lọ ni. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí o.